mo fẹ́ sọ̀rọ̀ Lizzy Anjorin, Iyabo Ojo, Biola Adebayo. Ẹ máa gbọ́ wìnrìn lónìí o. Wìnrìn lẹ́nu àkàndá Awikonko. Lẹ́nu ọjọ́ bíi mélòó kan, òun náà nìṣẹ̀lẹ̀ ti Fúnkẹ́ Akíndélé àti Tóyìn Àìmàkù lọ wáyé. That same day ní Tọdúnládé Adékọ́lá àti Madam Sajẹ, Madam Fausat Balógun. Kọ́lọ́hun jẹ́ kárí màmá yẹn pẹ́, kọ́lọ́hun jẹ́ kán dàgbà kán dùgbò. Làwọn náà snub ara wọn. Ọdúnládé Adékọ́lá ń kí màmá ọ̀dàlú màmá gbójú ni. A ní lọ lórí eléyìn ó jáde nínú ètò míì. Ká mọ̀ dá lórúkọ mọ́ sápà. Ká yọ orókò nínú òró tó ti toró kéléyìn ọkọ́ tòrò náà tó mú lòrò tí ó tòrò gán rò kó tó lọ fi sòrò lóòrò ń bẹ̀. Ẹjá àyà lọ́tọ̀ọ̀tọ̀, ẹjá pín sáàyè ara wọn kí wọ́n má bàa gúnra wọn náà ni. So ọ̀rọ̀ àwọn mẹ́ta ló gbé mi wá: Lizzy, Iyabo àti Biola Adebayo. As far as I'm concerned, àwọn méjì ló wà too focal tí wọ́n dẹ̀ jẹ́ oníjàngbọ̀n. Òun là ń bọ́ fàfà ìdí igi làbá. Màá establish àwọn nǹkan tí mo mú wá o pẹ̀lú fídíò àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Ìkànnù wọn look gentle and peaceful, and that is Biola Adebayo. Mi ò tí ì rí ibi tó ti confront ẹnìkankan rí. Lóòótọ́ ojúlarí ọ̀rẹ́ ò dénú, àṣẹ̀yìndé ní ọ̀wọ́ pọ̀. Ṣàṣèyàn ní fẹ́ni lẹ́yìn bá àbá sí ńlé, tẹrútọmọ ní máa ń fẹ́ni lójú ẹni. Eléyìí túmọ̀ sí pé àwọn kan ń bẹ tá a máa ń pè ní adákẹ́jà bí èṣù. Wọ́n lé wọ́n burú o, ṣùgbọ́n wọn ò ní sọ̀rọ̀. Action ni. Wọ́n máa gún àwọn èèyàn kan kẹ́sẹ́. Wọ́n máa gún àwọn èèyàn kan lábẹ́rẹ́. Àwọn ń tọ́ ni wọ́n máa sọ̀rọ̀. Àwọn tí wọ́n gún èèyàn lábẹ́rẹ́ náà ni ó tún mọ̀ pé kí ló ṣe ẹ́. Ní Yorùbá fi sọ wípé agẹ́sí ń kẹ́sẹ́ àní ń tàpá. Ọmọ èèyàn wo ni wọ́n ó kiri bọ̀ níkùn tí ò ní fàbínú yọ. Ńgbẹ̀ gẹ́sí ń kẹ́sẹ́ tẹ wá ní àwọ̀ ẹ̀sìn kí ló dé tẹ̀sìn ń tàpá báyìí. Àti géńdé àtàgbàlagbà bá a bá rábẹ́rẹ́ ńgbà mí àmọ́ sún dìpọ̀. Bárọ̀ ọmọ ò bá yá, àwọn ọmọ kan ń bẹ tára wọn ò bá yá. Tẹ bá ti dárúkọ hospital wọn lára wọn ti yá o. Mọ́mì mi ara mi ti yá, mi gbóná mọ́. Mi ní gbóná mọ́. Irọ́ lọ pa ọ̀dọ̀ hospital o. Ẹ wà wọ́n mọ́ tán báyìí kan tó rí dìgbà bẹ̀rẹ̀ ni. Ó túmọ̀ sí pé gbogbo wa la ní àkókò ìbẹ̀rù. Kò sí bó ṣe láyà tó, ó lákòókò ìbẹ̀rù. Bí gbogbo nǹkan ọ̀bá já ọ láyà àti gbogbo nǹkan ọ̀bá ọ lẹ́rù, bọ́rọ̀ bá ti dórí ikú, àyà rí ọ̀kọ̀ọ̀kọ̀ já. Kò sí bó ń tàn ṣe gbóná tó. Bọ́rọ̀ bá ti dórí ikú, àyà rí ọ̀kọ̀ọ̀kọ̀ já. Ikú nìkan wá kọ́ ní jèmi láyà, ọ̀la a máa bà mí lẹ́rù. Tọ́ra ọ̀la lóyún nú. Ọ̀la òde ní ìsìn Wednesday ni àbí ọjọ́ kìíní oṣù kẹrin. Do you believe pé àwọn kan ò ní dọ̀la? Àdúrà ọ̀ràn, oògùn ọ̀ràn, nǹkan kan ò lè stop ẹ̀. Wọn ò ní dọ̀la. Oyún tọ̀la máa bí, kò sẹ́ńtọ́ ọmọ láàrin wa. So òní yóò ṣe dàbí ọ̀rọ̀ àmọ̀ràn fún àwọn obìnrin wọ̀nyí. Because as far as I'm concerned, they are not ladies, they are women. Ìyá ni wọ́n. Àti rélè tó ti sinmọ rílé ọkọ nù wọn. Láti rélè tó ti fẹ́ mọ fún ìyàwó, bó bá jẹ́ bá a ṣe ń délé ayé la ṣe ń bímọ. Àwọn náà ti bí nǹkan fẹ́ bí, ọ̀pọ̀ nu wọn ti bí nǹkan fẹ́ bí. Ìjà wo la jà débi páǹfọ́ mọ́ búrẹ́ ni. Biola Adebayo, as far as I'm concerned, gẹ́gẹ́ bí ìwádìí tèmi, gẹ́gẹ́ bí observation mi, ó nìkan lèmi rí tó ní sùúrù díẹ̀, tó jẹ́ pé bó bá ṣẹ̀ lónìí yóò jáde lọ́la yóò wá bẹ̀bẹ̀.
kò lẹ́mìí gbé nǹkan tó pọ̀. Iyabo is a strong woman. Lizzy Anjorin èsìn ọ̀kọ́ kú ni. Tí Lizzy bá ń gbọ́ mi kọ́ mọ́ bínú o. Gbogbo òsà ní jobi lẹ́rọ̀. Bó bá kan tọ́ ya ariwo a máa gbalẹ̀ gboko. Gbogbo èèyàn ní máa ń pé ọ̀rọ̀ sọ. Èmi Àkàndọ̀rọ̀ Awikonko kì í pé ọ̀rọ̀ sọ. Bọ́lọ̀ ń ṣe dá mi ni. Lóòótọ́ mọ̀ pé kò sẹ́ni tó sọ̀rọ̀ rárá tí ìṣepò ní nǹkan kan tó push wọn tàbí tó gún wọn kẹ́sẹ́ tí wọ́n fi ń sọ̀rọ̀. No dispute about that. Kò sí ẹni náà tí dédé ń bínú tí ò sí nǹkan tí mo bínú. Ṣùgbọ́n maturity, ìwà pẹ̀lẹ́ àti ìfẹ́ ó borí ohun gbogbo. Sẹ̀mí Biola oògùn ìfẹ́ kì í ṣoògùn ọ̀rẹ́ nìkan. Ọ̀rẹ́ tá bá fẹ́ràn la máa ń pè pé o ṣe báyìí fún mi, o ṣe ní tí ọ̀dá fún mi, ní tó ṣe fún mi mi láìkẹ́ o. Mélòó ńlá polongo àlàáfíà dé kó tó jẹ́ pé ìjà láàmú polongo. Ẹ wo fídíò ni mo mú wá, ó sì tó bíi 4. So kò ní jẹ́ kí n láǹfààní awẹ́wà tó pọ̀, kò ní jẹ́ kí n láǹfààní eré tó pọ̀, torí bí àwàdà bá ti pọ̀ ju ọ̀rọ̀ lọ, àdẹ̀sàwàdà náà òótọ́ ọ̀rọ̀ làkàwé Àkàndọ̀rọ̀ Awikonko. Èwo lákọ̀ọ́kọ́ play ń bẹ̀ náà. Ẹ jẹ́ n kọ́kọ́ lọ sọ́dọ̀ Lizzy Anjorin. Ó sọ̀rọ̀ táwí sí Biola Adebayo pọ̀ jù. Biola Adebayo kí lẹ̀ṣẹ̀ rẹ̀? Mi ò dẹ̀ wá mọ̀ bóyá Biola Adebayo ti jáde against Lizzy Anjorin rí tàbí against any actress or actors tí mi mọ̀. Yàtọ̀ sí pé ó ní platform tó máa ń gbàwọn èèyàn wá fún interview. Lórí platform ẹ̀ ní Iyabo ti dárúkọ Lizzy Anjorin. Mo mú fídíò ẹ̀ náà wá ló jẹ́ kí n sọ wípé òun là ń mọ́fàfà ìdí igi là á bá. God bless you sir. Mi ní wáyé tí sir. God bless you sir. Pé òun là ń mọ́fàfà ìdí igi là á bá. Nǹkan sì ń bá fẹnu lásán sọ màá dàbí òṣìkà tàbí ẹni tó wà bias. Fídíò kálukú ni mo fi máa reflect lé lórí. Mo láwọn àpilẹ̀kọ kan náà. Mo láwọn àpilẹ̀kọ kan mo máa rí. Ẹ jẹ́ kí n kọ́ àpilẹ̀kọ ọ̀hún kí n tó play fídíò 4 tí ń bẹ lọ́wọ́ mi láti establish fact mi. So ẹ má bínú o, mi ò ní wá rìn jìnnà pọ̀ kí n tó rí o. Mẹ́nìká góńgó, mẹ́nìká góńgó, mẹ́nìká ṣíóṣíó, mẹ́nìká ṣíóṣíó. Okay, eléyìí ni wọ́n pè ní open letter to Biola Adebayo. Dear Biola Adebayo, I am writing this open letter with fire in my chest because you crossed a dangerous line. You had the audacity, the sheer nerve to publicly drag me and my entire family affairs on your platform without any consent. Ṣé téèyàn bá gbéyàn wá fún interview, ǹjẹ́ a lè mọ ibi tẹ́ni yẹn máa sọ̀rọ̀ lọ? Our own is to ask questions. Ibi tó tàn ó sọ̀rọ̀ lọ tí ó sọ̀rọ̀ dé, ìyẹn ò ṣe business tiwa mọ́. So kì í ṣe kò yẹn ò sí ní control tiwa mọ́. Because ẹ̀ ń fọ̀pá bọ̀lù ńlọ fẹ́ gbóhùn àwọ̀. Ẹ̀ ń béèrè lọ́wọ́ èèyàn ló fẹ́ kó ṣàlàyé kó ló fẹ́ kó sọ̀rọ̀. Tá bá ti wá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ èèyàn, onítàn lọ́mọ bí ó ṣe elaborate ẹ̀, àlàyé tí ó ṣe lórí ẹ̀. Mi ò rò pé Biola Adebayo jẹ̀bi láti gbé Iyabo wá sórí platform ẹ̀. Iyabo lèmi rí tó jẹ̀bi ńgbà tó mọ̀ pé ìjà ń bẹ láàrin òun àti Lizzy. Why tó fi dárúkọ Lizzy lórí program
kó bá Biola. God bless you, Mr. Kunle Toma. God bless you, sir. So wọ́n kàn fi ń kó bẹ́ẹ̀ ni ẹlẹ́ni ni. Now, you had the audacity, the sheer nerve, to publicly drag me and my entire family affairs on your platform without any consent from me. You went on your show, sat comfortably, and subjected my innocent children and my family to public ridicule and mockery during your interview with Iyabo, Gist Lover. That gutter page called Gist Lover. How dare you? How dare you expose my children to the world like that? You think you can just open your mouth and say whatever you like about me and my family without consequence? Without consequences, think again. I am giving you an ultimatum, and I mean every single word. You have until 11 a.m. 25th of March 2026, not 11:01. Not later in the afternoon, but exactly 11 a.m. to delete that video immediately. Remove every traces of it from your platform. Since you were quickly to delete the Baba Ijesha video when it suited you, the same rule applies here. Delete the one where you mention my name and drag my family or face the full wrath that is coming. As far as I'm concerned, full wrath wo ló fẹ́ wá jòfin lọ. Kò sẹ́ni tó ní agbára láti lọ fọ́ ẹnìkan létí lé tàbí láti lọ lu ẹnìkankan. Òfin náà lẹ́ẹ̀fì tó, òfin sì rèé. Iná ni tí ò mójú ẹni ọ̀daràn. Ojú méjì ní da òfin ní. Tó bá fi ìsọ́tún àfẹ̀sọ́sì, tó bá jà síwájú ajá sẹ́yìn, kò sẹ́ni tó lè predict òfin láàrin gbogbo wa. Torí bó ti gbogbo ọgbọ́n tá a lá gbọ́n, gbogbo ìmọ̀ tá a lá mọ̀, bí èèyàn bá délé ẹjọ́, làákàyè rẹ̀ ọ̀pá máa ń nú ni, ọgbọ́n rẹ̀ ọ̀pá máa ń nú ni, yọ́ dọ̀dẹ̀. Why? Torí pé ìgbà tán bá ní kó sọ̀rọ̀ lọ sọ̀rọ̀, ìgbà tán bá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ lọ dáhùn, o ò ní agbára àti audacity láì sọ pé láti sọ̀rọ̀ ńgbà tí kò tí ì sáàyè fún láti sọ̀rọ̀. Èmi ni baálé ilé mi ò sí ńbẹ̀, èmi ni CEO iléeṣẹ́ mi ò sí ńbẹ̀. So kí ló dé táwa máa ń halẹ̀ òfin mọ́ra wa, òfin táwa gangan ọmọ bíi tí ó dorí kọ. Okay, if by 11 a.m. that video is still up, you will clearly understand why Iyabo herself could not mention my name, why she refused to reply me, and why ever her evil page Gist Lover has been silent and shaking in fear. Because Gist Lover tán pè Iyabo yìí, Iyabo lè mọ̀ nǹkan kan pa Gist Lover as far as I'm concerned. Èèyàn kọ́mẹ̀ntì sórí platform kan ò túmọ̀ sí pé èèyàn ló ní platform yẹn. So láti máa accuse ẹnìkan, pointing accusing finger on someone, kéèyàn kan máa guess nǹkan, kéèyàn dẹ̀ máa translate ẹ̀ sí reality, ó ń fàkóbá púpọ̀ lórí social media. Okay? They know what I am capable of. Ẹnìkan ò láyé, my sister. Take it easy. Soon, you too will know. Let me be very clear and direct. The voice note of your surrogate mother talking about your child and all the personal attacks you launched on my own child, every single one of them will be met with the exact tit for tat. What you dished out, I will serve back to you in multiple folds. I will expose everything. I will not hold back. I will make sure the whole world hears and sees what you have been hiding. As far as I'm concerned, Biola Adebayo, to the best of my understanding, kò hide ẹ̀ pé surrogate ló ń fi bímọ. Mi ò dẹ̀ rí ibi tí lèyìn ti dẹ̀sẹ̀. Ẹ̀dá tí máa ń ní problem láyé, lẹ̀dá tí bá ń parọ́, tàbí lẹ̀dá tí bá ń fọ̀rọ̀ àṣírí pamọ́. Because àṣírí làwọn ọ̀tá máa ń lò against èèyàn. Irú ẹ̀ ò láṣírí. Aláṣírí. Èmi lè tún ràn ọ́ lọ́wọ́ lórí tó bá rò pọ̀ jáṣírí mi ni. So if you say true about my life, I will help you to say many. So now,
ńgbà tá a bá jọ ń ṣiṣẹ́ kan náà báyìí tiẹ̀ sọ̀rẹ́ bá àjọ jẹ tá àjọ mu rí ṣùgbọ́n mi iṣẹ́ kan náà ni gbogbo yín jọ ṣe là because you were actress you were actors before anything you become now kẹ́ ẹ̀ tó jẹ́ ntẹ́ jẹ́ lónìí ìdí iṣẹ́ tíátà ilẹ̀ ti yọrí sóde ni wọ́n ti mọ̀ yín kẹ́ ẹ̀ tó rí opportunity míì tọ́sọ ẹ̀ ń dolówó lónìí tọ́sọ ẹ̀ ń di tẹ́ jẹ́ lónìí tọ́sọ ẹ̀ ń dolókìkí lónìí so why tó wá jẹ́ pé ajá tó rí ni tó ń jùrù ó wá dájá tó rí ni tó ń gbó kí la bá bọ̀ kí la bá lọ kí la bá bọ̀ kí la gbà lọ́wọ́ ara wa mo sì mọ̀ wípé n ti ń gun gbogbo yín méjì náà ni kò ju méjì lọ owó àtàgbára agbára wo majority yín lọmọ lọ́ọ̀yà tẹ́ ẹ máa dájọ́ majority yín lẹ láwọn èèyàn lẹ́gbẹ̀ẹ́ and you can hire many lawyers my lovely brothers my lovely sisters eléyìí ò tí ì sọ yín di igbákejì olódùmarè kò tí ì sọ fún yín pé ẹ gbọ́dọ̀ treat others anyhow kò tí ì sọ pé ẹ gbọ́dọ̀ mọ halẹ̀ mọ́ gbogbo ilé ayé torí pé ẹnìkan ọ̀láyé onílẹ̀ ní ọ̀la ń kọ́ ta ló ní who knows nobody so okay ó lẹ́nìkan jáde ó expose àwọn ọmọ ẹ síta nǹkan kí ni wọ́n dẹ̀ sọ tó fi lọ́ expose àwọn ọmọ síta èmi ọ̀gbọ́ mi ò bọ̀ mo ṣàgbọ́ níbi tí Ìyábọ̀ Òjó ti dárúkọ ẹnìkan Tinubu tí ok Biola Adebayo wá béèrè wípé sọmọ Bọ́lá Ahmed Tinubu Ìyábọ̀ wá ní no pé first wife ẹni tí Lizzy Anjorin fẹ́ tí èèyàn expose ọmọ èèyàn nìyẹn ń ṣe pé Biola Adebayo dárúkọ pé ẹ Táyé ni Lizzy bí Kẹ́hìndé ni Lizzy bí Ìdòwú lorúkọ ọmọ ẹ̀kẹta Àlàbá lorúkọ ọ̀kẹrin no Ìyábọ̀ ló ń sọ̀rọ̀ Lizzy ò sọ̀rọ̀ kò dẹ̀ jájá jísà sí in fact ńgbà tí Ìyábọ̀ sọ̀rọ̀ débi pé àwọn jà àwọn ọ̀dẹ̀ lè parí ẹ̀ wọ́n ní káwọn wá parí out of court òun sọ pé òun ò parí out of court òun sì ń lọ sí court ntí Biola sọ ni wípé òun rò pé ẹ̀yin méjèèjì ti parí ìjà yín ni kọ̀ọ̀kan lè gbọ́n sọ́ńbẹ̀ wípé àì parí ẹ̀ torí kìí ṣe business ẹ̀ bí ọba tiẹ̀ sọ lẹ́yìn program ni so ẹ jẹ́ n sáré bẹ́sẹ̀ ilé ìdílẹ̀ kí n wá play àwọn fídíò tí mo ní kí n tètè kúrò lórí social media. Let me be very clear and direct. The voice note of your surrogate, okay, mo ti kà yẹn. I will make sure the whole world hears and sees what you have been hiding. Ilé yìí ò sí pọ́pá àyàn pamọ́, kò sì dọ́kọ sí ọ lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ń bímọ through any means. Ẹni tí kò kó ẹ yìí láàrin wa lọ́mọ lọ. Ẹ ń fi tòtò yóò sínú ìyámọ̀pó tó sáré doyún kò mọ oore tọ́lọ́run bá ṣe fún. Àwọn èèyàn kan ti ń janra wọn lójoojúmọ́ kò doyún kò dọ́mọ. Sàn sẹ́lọ̀ ni wọn ò sẹ́lọ̀ ọ̀hún. Ọ̀pọ̀ èèyàn pọ̀ lórí òkè àdúrà lónìí. Wọ́n sunkún àìrígbéjú àìrígbépọ̀n. Àwọn kan ó sì sẹ́yún lọ́la àwọn kan ti sẹ́yún lónìí. Wọ́n wò pé létí kún àwọn ò tí ì rówó tọ́ wọn sóyún ní tó ń kàn. Wọ́n ó yọyún lọ́la ó wà lẹ́gà kò wà lẹ́gà wọ́n ó sẹ́yún lọ́la wọ́n ó sẹ́yún lọ́túnla. Dojúmọ́ làwọn èèyàn ń yọnu yín dànù. Ẹlòmí alára ẹlẹ́dẹ̀ lára wọn kọ́kọ́ wọn tó fara kan báyìí ó ti doyún. Kọ́kọ́ wọn tó fara kan báyìí ó ti doyún. So Ọlọ́run ọba mi tó pin ní òpin ìdọ́gba. Ẹni tí kòkó ẹ̀ bá wá yé òun kọ́ mọ́ fi àwọn èèyàn tó kù sẹ́lẹ̀yà o kọ́ mọ́ fi hàn ṣe yẹ̀yẹ́ kọ́ mọ́ dẹ̀ rí wọn nírìí pé wọn ò máa ṣe ẹni tó máa ṣe kan ò sí bí ò sí Ọlọ́run ọba mi nìkan. So ẹja take it easy pẹ̀ lára wa. Okay, dear me Biola, I beg you dear me first if you think this is a joke on an empty threat go ahead and leave that video online past 11 a.m. ẹgbẹ́ ẹ̀ ní ń bá wí kì í sọmọ kékeré o. Ẹgbẹ́ ẹ̀ ní ń bá wí o kì í sọmọ kékeré o. All right, you will see the repercussions with your own eyes and I promise you, you will regret the day you ever mentioned my name and touched my family. The storm that is coming will be one you cannot control or delete. My dear sister,
ogun kan ò lè lélélé kọ́lọ́run máa ń ṣẹ ìrókò tó gbà bọ́dé gígé la ó gé ogun kan ò lè lélélé kọ́lọ́run máa ń ṣẹ. So láti máa sọ fún grown up person ẹni tẹ́ ẹjọ́ jẹ́ ìṣọ̀wọ́ sàwáwù tẹ́ ẹjọ́ jẹ́gbẹ́ wípé ìjì tí ó jà agbára rẹ̀ lè mọ̀ ká. My lovely sister, àwọn nǹkan kan ń bẹ tá a máa ṣe bí yọ̀wọ̀n bóró tí ó ti pọ̀n mérù kọ́ n ó lù lágbájá tó o bá fojú wo tó o bá débẹ̀ tó o lè dààmú máa ń kọ́ sọ́ọ̀mọ̀ pé bá a bá fojú bẹ́ńtì wo ẹ̀rí á máa gbé ni lọ béèyàn bá fojú kọ̀ọ̀gá wo òkè á máa kani láyà ẹni ò fojú àgbàrá wo kúdẹ tí yóò bomi lọ o agbódóńgbà máa dá mìdọ́ọ̀kì lápá sẹ́lẹ̀ ru a sì gbérò mi lọ fífojú bíntí èèyàn fojú kéré èèyàn ọ̀pọ̀ lára àwọn èèyàn kan o wọn mọ̀ pàgbára tàwọn nìkan làwọn mọ̀. You can flaunt cars, you can flaunt houses. ẹ lè sọ pé mo mọ èèyàn mo mọ ìjọba mo mọ gọ́fúnọ̀ mo mọ sẹ́nítọ̀ mo mọ gbà mo mà wo mẹni tó ń tàn gangan mọ̀ òun lè má máa sọ̀rọ̀ ń tiẹ̀ torí kò ń ṣe kọ́ṣọ́ tiẹ̀ kò túmọ̀ sípò náà mọ̀ èèyàn Bíọ́lá náà ò kéré nu ayé sà kò náà ò kéré nu ayé mà kò túmọ̀ sí pé bẹ́ẹ̀ bá sọ pé ẹgbẹ́ jàǹgbàdé nìsín òun náà wà mọ́wọ́ lẹ́rán yọ mọ́wọ́ tì gbọ́ndò yóò wá fọ̀ràn mọ́ Ọlọ́run tí kò wá sáwọn èèyàn tí ó dìde pé àwọn fẹ́ support ẹ̀. So now ẹnìkan sọ pé kí ló dé tí bàbá Ìjẹ̀ṣà mẹ́sàn orúkọ àwọn ọmọ Ìyábọ̀ Òjó nínú prógráàmù lọ́dọ̀ Bíọ́lá ṣé Bíọ́lá ló ní kọ́ mẹ́sàn orúkọ wọn ni ṣé bàbá Ìjẹ̀ṣà mẹ́sàn orúkọ àwọn ọmọ Ìyábọ̀ Òjó anyhow ń tọ́ sọ ni wípé Ìyábọ̀ Òjó gan ó ti nígbà táwọn ọmọ ẹ̀ kéré ó ti kó wọn tí òun rí tí nǹkan kan ò dẹ̀ ṣẹlẹ̀ sí wọn bí ó bá ṣe closeness lára wọn lọ́dọ̀ wọn wọn ò ní kọ́ ọmọ tíra wọn ó ní tó sọ débẹ̀ ńgbà ìsè pé ó sọ pé àwọn ọmọ ẹ̀ ṣe báyìí àwọn ọmọ Ìyábọ̀ Òjó are doing wonderfully well they are doing wonderfully well ẹni tí ìbá sábẹ́ amọ́ ni ò ní fi wọ́n tọrọ kọ́lọ̀ ń jẹ́ gbogbo abiyamọ ó kú jèrè ọmọ wọn gbogbo apá pátá kọ́lọ̀ ń jájèrè àwọn ọmọ wa ìbí òjù bí lóòótọ́ bá a ṣe bẹ̀rù lábọ́ ọmọ ṣùgbọ́n orí yàtọ̀ sórí ọmọ yàtọ̀ sọ́mọ aya yàtọ̀ sáya ọkọ yàtọ̀ sákọ kẹ́nì kankan mọ́ kọ̀ǹpíà kí kálukú wọ́n gba kádàrá bá a ti yàn án bá a ti délé ayé wá bá a àwọn èèyàn kan ń bẹ bí wọ́n ṣe ń lò lọ́wọ́ ẹ̀ ni wọ́n ṣe lò tán àwọn èèyàn kan ń bẹ no condition is permanent bí wọ́n ṣe ń lò yìí kọ́ ni wọ́n ṣe lò tán o wọ́n ó lò fúngbà díẹ̀ wọ́n ó drop ẹ̀ wọ́n ó mú gbà tuntun wọ̀ ọlọ́run tọ́lọ̀ láì náà ni ọ̀já mọ̀ òun náà ni ọ̀já mọ̀ àkùkọ nínú ẹyin. So I promise you, you will regret the day you ever mention my name and touch my family. The storm that is coming will be one you cannot control or delete. This is not a plea. This is not a request. This is a final warning. Delete the video before 11 a.m. or prepare for war. Dr. Honorable Chief Mrs. Lizzy Anjorin Lawa. So now eléyìí tí mo rí ń bẹ̀ nù o now ẹ wá jẹ́ ká gbọ́ Madam Lizzy Anjorin gbogbo yín lẹ́ẹ̀kú jèrè ọmọ yín kò sẹ́ni tí ó fojú sunkún ọmọ láàrin yín but ẹ take it easy that is my own. aṣọ lórí burúkú aṣọ ò lọ́kọ ó wálé ayé ó bímọ ó nílé ọmọ ó lọ́mọ ò tún ráyé wá olórí burúkú bò bá gbégbá bára sára nítorí Ọlọ́run bá mi olórí burúkú ò lè jẹun. mo nígbàgbọ́ pé ẹ ń gbọ́ nǹkan tí mò ń play yẹn Bíọ́lá ló ń bá wí yẹn bí ó bá gbégbá bára kò lè jẹun ó wálé ayé kò bímọ kò nílé ọmọ kò ṣe nǹkan kan ẹ dákun torí Ọlọ́run kí ni ta fẹ́ jẹ lérè nínú gbogbo yẹn dọ̀sí mi pé tí ò bá ti sọ bẹ́ẹ̀ kò tí ì win.
ló máa rẹ́ni tẹ́kùn ẹ̀fọ́ ìwọ ló máa rẹ́ni tí kọ̀ǹpútì ògbó ẹyọ nítorí donation olórí burúkú ọmọ ìbànújẹ́ Bíọ́lá mi tí ìdè mú un bọ̀ ó gba àwọn information tó ń dà sí mi jẹ́. ẹ rí i pé ó dárúkọ ẹ ní kò fi bò kò pẹ́ sọ Bíọ́lá mi tí ìdè mò ń bọ̀. wọ́n dà tán olórí burúkú awáyé má ṣe rere onípẹ́pẹ́sẹ́ ẹni tó bẹ́ẹ̀ gbọ́mọ o olọ́kọ ẹ lọ ń ba kò lẹ́yìn ṣó yẹ kí ìwọ jà ìwọ tó ní wúńpù ṣó yẹ kó o jà ṣó yẹ kó o jà Bíọ́lá ìwọ tó ní wúńpù ṣó yẹ kó o jà pé ọkọ ẹ ó bẹ ẹni tó bẹ́ẹ̀ gbọ́mọ ṣé wọ́n ló lẹ́yìn kọ́mọ́ ní ẹyin tẹ́dí ẹyin o ò bá wọn ní nínú ayé orí ìyá ẹ ti gbàbọ̀dé Bíọ́lá kí tẹ̀ náà ń pon lórí burúkú ẹ̀ Bíọ́lá gbọ́mọgbọ́mọ orí ìyá ẹ ti gbàbọ̀dé. ẹ rí i pé lẹ́nu ọjọ́ mẹ́ta ni mo advice Lizzy Anjorin pé ẹni tó ru epo tàbí ru omi nìkan kọ́ là á sọ fún pé díẹ̀díẹ̀ Madam Lizzy ẹ̀sọ̀ pẹ̀lẹ́ tó ọ lọ́wọ́ o take it easy o you are not a blogger o ti di blogger báyìí o ti di ẹni tó ń ṣe fracas it shouldn't be the earlier the better tó bá di trace step ẹ tó bá ìtì padà sẹ́yìn bí èmi ṣe máa ń sọ̀rọ̀ nìyẹn o bí aríran bíi wòlíì ilé láwà táti gbọ́ pé ní orodò fọ́kété ọ̀rọ̀ àmọ̀ràn ni o fẹ́ràn tó bá mọ̀ ọ́ tàbí tó bá láǹfààní àti gbọ́ kínní yìí èmi ò lágbára kankan Ọlọ́run lèmi ní o ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ díẹ̀díẹ̀ a máa jábọ́ lọ́dọ̀ mi ń bè. orí ìyá ẹ ó ti gbà kọ́mọ́ ní ẹyin àparò. Can you just imagine kéèyàn máa sọ pé orí ìyá ẹgbẹ́ òun ti gbàbọ̀dẹ̀ lórí social media kí là ń fà kọ́mọ́ ní ẹyin adìẹ kò bá wọn ní can you imagine. yẹ́yin lékelèké yẹ́yin aláǹgbàgbọ́n yẹ́yin ó ń fẹ́ yẹn pamọ́ olórí burúkú ti tiẹ̀ Bíọ́lá gbọ́mọgbọ́mọ of the nation kọ́mọ́ nẹyin òróró òòrí ní olórí burúkú wọ́n ti fàárọ̀ ọjọ́ ṣòṣì ó ti ṣiṣẹ́ olóṣó lọ olórí burúkú ó wá jẹ́ntù bí okó póòpù lọ́wọ́ ọ̀rọ̀ lẹ̀ ńgbà tó wú ti wù lóbò ẹ̀ ṣé wọn ló yẹ kó má dó sábẹ́ ọkùnrin olórí burúkú ẹlẹ́nu pẹ́pẹ́ jẹ́ bí ẹnu pẹ́pẹ́ yẹ àwọn ayé má ṣe rere ọmọ ọ̀bànújẹ́ ó ṣe tíátà ó rí ṣe ó tajà ó rí ta common broadcast ó tún wá jáde Ìjẹ̀ṣà tó ní is going to Ayéfẹ́lẹ́ ayé wúwo ni olórí burúkú ọlọ́pọlọ Yorùbá wáyé má ṣe rere tó bá mú Ayéfẹ́lẹ́ tó bá dúró tán ìwọ ńkọ́ Bíọ́lá ayé wúwo ayé tí ń rí ayé lẹ́lẹ́gẹ́ ayé jásí méjì ayé pín kúlukúlu olórí burúkú ọmọ ọ̀bà ní ọmọ ẹ̀sìn ọmọ èpè kò sẹ́dá kan tó máa bá Ìyábọ̀ Òjó rìn tí kárí ò ní tán ń tèmi ṣe sá fún nìyẹn she will go and look for trouble a fi kọ́ ẹ lọ́rùn a fi kọ́ ẹ lọ́rùn she will go jẹ́jẹ́ ni wàhálà máa jókòó iṣẹ́ tí Ìyábọ̀ Òjó ń ṣe nìyẹn jẹ́jẹ́ ni wàhálà máa jókòó jẹ́jẹ́ gbogbo o nídìí àti ṣẹ́ olórí burúkú sọkéku ẹ o ò lè mọ bọ́mọ ṣe rí lára Bíọ́lá o ò lè mọ bọ́mọ ṣe rí lára ìwọ tó lè yín ẹyin kọ́mọ ní ẹyin ìwọ tó ní ilé ọmọ ìwọ tó lọ́kọ o ò ládé lórí gbogbo ayé ń wálé ayé wọn ní kílẹ̀ lọ́sọ́ làwọn lọ lọ́kọ ò bá wọn lọ́kọ wọn làwọn lọ bímọ ò bá wọn bímọ. sorry ẹ má bínú o ǹjẹ́ ọkọ níní ìyàwó níní kọ́kọ́ bá àyàn kalẹ̀ kíyàwó bá àyàn kalẹ̀ ẹ má bínú ẹ̀yin ìyá àti bàbá mi ta lágbára ẹ̀ gbé láàrin wa ta ló lágbára inú wa you can't keep a woman and no woman can keep a man unless tá bá jọ fẹ́ keep ara wa lókù èèyàn lọ́kọ èèyàn lọ́kọ èèyàn níyàwó tàbí kò níyàwó kò dín oríire ẹ̀dá kù kò sọ pé kẹ́dà ọmọ jẹ nǹkan kan àwọn èèyàn tí kì í bímọ tí wọ́n máa ń sáré káàkiri àwọn ni wọ́n mọ bá ń ṣe wálé ayé mọ́ yàtọ̀ torí pé àwọn nǹkan tí agbára ẹ̀dá ò bá ti ṣe èmi àkàndá ọ̀rọ̀ Awikonko kì í bá wọn lọ́wọ́ sí agbára ẹ̀dá kankan ò kọ́lé agbára ẹ̀dá kankan ò gun mọ́tò ẹ̀ ń bá fagídí kọ́lé yọ tẹ́bọ̀ ẹ̀ ń bá fagídí gun mọ́tò yọ kàbùkù bọ̀ òye tó yé mi àkàndá ọ̀rọ̀ Awikonko ni pé agbára ẹ̀dá kankan ò bímọ Ọlọ́run ní ṣe bó ti wá wù ká máa dúró àgbà tó Ọlọ́run ọba òpin dọ́gba gbogbo akọ́lá máa bímọ o súrógèètì nǹkan forúkọ ọmọ pè mí
Ọlọ́run o báwo lẹ ṣe ṣe because ẹni tí ò wáyé àbí ẹni tí ò bímọ kò túmọ̀ sí pé kò wálé ayé. Ẹ̀dá tí máa ń ní ìjákulẹ̀ ọkàn ni àwọn ẹ̀dá tó jẹ́ wípé wọ́n máa ń ka ní tí ẹ̀dá ẹgbẹ́ wọn bá sọ wọ́n máa ń kà á kún. Lágbájá sọ báyìí tàmẹ̀dún sọ báyìí ìgbàdógójì èrò wájà kí jẹ́ èyàn ó nísinmi o. Àwọn èèyàn fọmọ́ bú mi àwọn èèyàn sọ pé kinní kan nfẹ́ kán máa pè mí lágàn kankan òun wálé ayé má yà wọn fún rẹ̀ ń wàhálà ni. Téèyàn ò bá bímọ kó bí àlàáfíà. Àwọn èèyàn kan bímọ lónìí ojoojúmọ́ ni wọ́n ń ṣépè fọ́lọ́run ojoojúmọ́ ni wọ́n ń ṣépè fúnra wọn ojoojúmọ́ ni wọ́n ń wojú Ọlọ́run tí wọ́n ń bú Ọlọ́run tán ń béèrè pé why me pé káwọn ọmọ káwọn fi ṣe nǹkan oṣù dànù. Torí pé ọmọ tí wọ́n bí ń lọ fa wàhálà ilé ayé wọn fún wọn. Ọmọ lọ́rẹ́ lòmíì lẹ́wọ̀n ọmọ lọ́sẹ̀ lòmíì dáláàbò ara ọmọ ló pa bàbá mi ọmọ ló pa ìyá mi. Ṣé hàn pé bí wọn bá bí kò ní ṣe kú pa wọ́n. Ọmọ ló sọ ẹlòmíì di ẹni tí ń kiri police station ní gbogbo ìgbà. Wọ́n á ní bẹ́ẹ̀ bá ti rí ẹgbẹ́ yẹ bẹ́ẹ̀ bá ti gbé yẹ yọ yọjú. Ẹrú ìbámọ̀ kó dúró tọ́lọ́run kó gba tọ́lọ́ mú wá kó gbà á lámúwá Ọlọ́run àmúwá Ọlọ́run náà ń pè é. Àmúwá Ọlọ́run dáa ju àfọwọ́fà lọ. Ọwọ́ mi ò tó máa fi gọ̀gọ̀ fà á. Rírí ní rí bọ́ sórí ẹni rírí ní rí sáni lẹ́sẹ̀. Yorùbá ní ta bá fi wàwára múdà lórí ìkọ́ ìmọ̀ ń bọ́ sáni lẹ́sẹ̀ ni. Torí ntọ́lọ́run ò fún ọ tó fẹ́ fi tìpátìkù kò wá ó possible kó mọ̀ ríbi jókòó sí lára ẹ̀. Kí la bá lọ kí la bá bọ̀ kí ló bí gbogbo eléyìí ṣé eléyìí ò ti pọ̀ jù. If you want to go legal way go legal way. If you want to fight your battle yourself fight it yourself. O ti ń fight battle ẹ o tó ń halẹ̀ lẹ́gà. Kò sẹ́ni tí máa ń jẹ méjì pọ̀ lábà àlàdé ó lè jẹ́ sóò tó mú mi. Ó lè gbèjà rẹ kó o tún expect òfin kó gbèjà ẹ. Wọ́n béèrè lọ́wọ́ ẹ pé ìwọ gangan ti ṣèdájọ́ ara ẹ fúnra lára ẹ náà. Oh, you don't need us. Kí la bá lọ kí la bá bọ̀ why tá máa expose ara wa lórí social media ó bad gan o. Wọ́n náà ń gbélé ayé lọ ṣe rere ó bá wọn gbélé ayé ṣe rere olórí burúkú ojókòó sínú márúwá ó tún yẹ ìdí ẹgbẹ́ ọ̀tún ó tún sọ tí ẹ ti bàjẹ́ Bíọ́lá tí ẹ ti ta ó ti ta fún ìyá ẹ̀ ayé ìyá ẹ̀ ti làbá skẹ́ẹ̀ṣì kòró. Can you imagine? Ìyá ẹni ẹlẹ́ni ló ń bú o kò tún bú òun gangan mọ́. Kí ló dé kí ló le tó bẹ́ẹ̀? Kí ló dé tó jẹ́ wípé ìgbà tí ìkọ̀ọ̀kan nínú wa bá fẹ́ máa rọ́nà lọ láàmú arúgbó alátakò àwọn tí ọmọ di ilé náà tún fẹ́ dìde nu kò gbọ́dọ̀ dìde kò gbọ́dọ̀ lọ. Bó bá ṣe tíátà Bíọ́lá gùdù ní acting kò sílé tí ò gùdù láàrin yín kò sílé tí ò wà expensive láàrin yín kò sílé tí ò wọ́n láàrin yín. You are all stars. You are all gifted. Kẹ̀kàn take ilé ayé easy ojú ọ̀run tẹ̀yẹ fò láì fapá kanra wọn. Kẹ̀kàn jọ kọ́ ọmọ lùpọ̀ bọ́ kẹ̀kàn understand ara yín kẹ̀kàn jọ gbélé ayé ìdẹ̀rùn kálukú yín ló máa ráyé gbé kálukú yín ló máa lámì ló máa lápá. Gbogbo eléyìí Lizzy Anjorin let me tell you this clean and clear wípé bí ìgbà téèyàn ń tí jẹjẹrẹ ń jẹ igi òpó ilé Ọlọ́run bá ń gbọ́ lélẹ́yìí jẹ́. Because as far as I'm concerned ó yẹ kẹ́ lé legacy gbogbo eléyìí ti wipe away legacy tó yẹ kẹ́ lé èmi Àkàndọ̀rọ̀ Awikonko sọ bẹ́ẹ̀. Because majority àwọn èèyàn tó fẹ́ràn yín will be like so woman yìí rascal báyìí mi mọ̀ pé ní wà violent báyìí ẹ wòye ẹ̀sìn àtàbùkù tí Fúnkẹ́ Akíndélé ti yára gbà lẹ́nu ọjọ́ bíi mélòó kan ó lè mọ́ gbàrú ẹ̀rí níjọ́ ti délé ayé. Can I tell you one fact? Àwọn èèyàn yìí tí wọ́n àwọn èèyàn àwa èèyàn tá à ń wò yín ńlá Sunday èèyàn o èmi ò tiẹ̀ sínú wọn majority àwọn tí ń wò wá yìí ni wọ́n sọ wá dé èèyàn o. Awikonko ni Awikonko ni Awikonko ni I can't say that myself. Only my family cannot say that. It is people outside there.
àwọn èèyàn tí ń wò wáyìí àwọn ní ń jẹ́ ká jẹ́ nǹkan ní jájé èèyàn àwọn lọ́sọ̀ di bàbàrà Lizzy Anjorin ni o Lizzy tí n bá ti rí inú fíìmù báyìí máa ń láìkẹ́ ni Iyabo Òjó àwọn sinimá máa ń lọ gan sinimá máa ń fàyìn gan ó máa ń farabalẹ̀ ṣiṣẹ́ ni Fúnkẹ́ Akíndélé no touching no toucher number 1 on the list ni wọ́n fẹ́ràn yín ni Biola Adebayo yín ọ̀ká ó gùdù bàjẹ́ àwọn èèyàn ní máa ń jíròrò rẹ̀ wọ́n wá wọ̀nyí gẹ́gẹ́ bí àwòkọ́ṣe ẹ̀yin lẹ wá ń jẹ́ kó yé wọn nísìnyí wípé kò sọpọlọ kò sọ́gbọ́n làákàyè báàbù bí ẹ̀yin gan rascal jà wọ́n tó lè béèrè advice lọ́wọ́ yín lọ nǹkan tí ń gbà tọrọ ṣẹlẹ̀ kékeré tó ti ń fọ̀n pọ̀ rí ìyá colleague ẹ̀ bẹ́ẹ̀ mi bá wá pé ọ̀gbẹ́ hello madam Lizzy mo mà ní issue kan ni mo dẹ̀ fẹ́ kẹ́ advice mi lórí ẹ̀ bó lè bá ṣe advice mi ná kí wá sọ pé Mr. Awikonko ẹ máa ní sùúrù nígbà ọ̀tẹ̀yìn ò ní sùúrù níjọ́ tọrọ pẹ̀yìn àti Biola Adebayo pọ̀ kí n sọ pé kí wá ló wá ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti Iyabo Òjó tó bẹ́ẹ̀ tẹ́ ẹ fàfàfà tẹ́ ẹ fàjá mọ́ tẹ́ ẹ fẹ́ fà á já mọ́ra yín lọ́wọ́ tẹ́ ẹ fẹ́ falẹ̀ ayé já ẹ jẹ́ n play ọ̀rọ̀ ìtàn kí n lè play mi pàápàá. abẹ́ ẹ̀ ni mo sọ fún ẹ olórí burúkú ni ẹ Bíọ́lá ẹni èpè ni ẹni ẹ̀sìn yẹ ṣó dáa kó o máa fọwọ́ ti òbò lórí márúwá ìwọ ló wá ń fọwọ́ ra nípù lórí ọ̀kadà ò ní ṣe oríire Bíọ́lá mo ṣe mí ti bẹ̀rẹ̀ pẹ̀lú wà tìyàbọ̀ kí ló ń ṣẹlẹ̀ mo sì ń gbé ṣó ẹ bọ̀. ẹ̀yin náà mi kan lè àbí ok kí n tó play fídíò Lizzy Anjorin kejì ẹjá gbọ́rọ̀ tí Iyabo sọ tó di wàhálà gangan mo dẹ̀ fẹ́ kẹ́ píìkì ẹbí Biola Adebayo jáde ń bẹ̀ God bless you ẹ jẹ́ n kọ́kọ́ play kan ẹ jẹ́ n kọ́kọ́ play kan kékeré ni o. A lot of rape apologists. I don't care who that person is. If that person is my son, I'm going to come for him. Unapologetic about standing firm against it. I've never met Naira Marley before in my entire life. The only time I lacked it was when I insisted that this was the man I was going to get married to. Now, ọ̀rọ̀ Mohbad ọ̀nà Mohbad ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń complain nípa Iyabo àti tó ń tó díke bí wọ́n ń gba wájú wọ́n ń gbẹ̀yìn lórí ọ̀rọ̀ Mohbad. Let me tell you this, tí nǹkan bá ṣẹlẹ̀ ẹnìkan náà ni ó solicit fún yẹn o ẹnìkan náà ni ó jà fún yẹn o majority àwọn èèyàn believe pé wọ́n ń ṣe torí personal interest èmi Àkàndá ọ̀rọ̀ Awikonko ò rí bẹ́ẹ̀ because ẹnìkan náà ni ó jà fún ẹnìkan náà ni ó gbẹnu ẹnìkan sọ̀rọ̀ n tèmi rí lára wọn ni wípé wọ́n máa ń wà too emotional kì í ṣe pé iṣẹ́ tán ṣe ò dáa kì í ṣe pé wọ́n mean well they mean well they mean well ṣùgbọ́n wọ́n máa ń wà too emotional emotion yẹn ni mo wá padà báṣẹ́ wọn jẹ́ because bógun bá jẹ lọ́lọ́rọ̀ emotion ọgbọ́n ó jẹ bọ̀ ọ̀rọ̀ emotion dàbí ọ̀rọ̀ ẹni tínú ń bí tó gbọ́mọ ẹ̀jú nú èrùn bínú ẹ̀ bá rọlẹ̀ sínú èrùn rọlẹ̀ ṣé tó bá bọ́ ọmọ yẹn láàyè sọmọ yẹn ó pè é gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ̀rọ̀ emotion wẹ́n ti fẹ́ emotion ṣe nǹkan reality àti òótọ́ díẹ̀ wá bẹ̀rẹ̀ sí jẹ jáde ojú ó tì í ẹnu yín ọ̀gá ẹ̀ ní lè sọ̀rọ̀ mọ́ àwọn èèyàn máa ń nàka àléébù sí ìwádìí ìjìnlẹ̀ tó yẹ kẹ́ ẹ ṣe tẹ́ẹ̀tẹ́lẹ̀ tẹ́ ẹ ṣe yóò máa sọ kúlúkúlú sí lóòkan àyà pé ó dẹ̀ yẹ náà bá dẹ̀ ní sùúrù o ayé ọmọ abùn yín ní sùúrù ẹ̀yin ló yẹ kẹ́ ẹ máa bún ayé ń sùúrù yóò bá lẹ́ni tí ó bá wọn parí ọ̀rọ̀ kì í bá wọn bẹ̀rẹ̀ ẹ̀yin ló yẹ kẹ́ ẹ parí ọ̀rọ̀ ẹ̀yin lẹ sì ti bẹ̀rẹ̀ yìí social media dẹ̀ lágbára kan àwọn èèyàn lè knock yín kú lórí social media me can say that categorically unless you lose your career bí Iyabo Òjó ṣe fúlégé o táwọn èèyàn bá fèsì ẹ̀ lẹ́ẹ̀kan kún ìmọ̀dà ní àbí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló lọ́ọ̀fẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló láìkẹ́ àwọn tó láìkí yẹn lè yíjú padà lọ́la take it or you leave it same people ló ń circulate tí wọ́n ń wo ọ̀tún tán ń wò sí àwọn tí wọ́n wo Lizzy Anjorin ni wọ́n ń wo Iyabo Òjó ni wọ́n wo Biola Adebayo àwọn tán ń wo Lizzy pé kí ló sọ ń pa Iyabo Òjó ni wọ́n ń wo Iyabo Òjó èsì wo ló fẹ́ fún Lizzy
same people ló ń circulate láàrin wa, àwọn náà ni wọ́n ń wò wá lọ wò wá bọ̀, wọ́n mọ̀ compare, wọ́n mọ̀ contrast. So wọ́n mọ̀ fún, wọ́n mọ̀ gbè, wọ́n mọ̀ táyé, wọ́n mọ̀ káyìdé, wọ́n mọ̀ dòwú láàrin wa, àwọn tán ń wò wáyìí wọ́n mọ̀ capacity kálukú. So yeah, because at that time my dad and I disowned each other. My dad did everything, alcohol, drugs, everything. So it messed him up at a very young age. My dad died at 5. But dad says it. mi ò ní gbọ́ nǹkan tó sọ mẹ́ẹ̀. Ó ní bàbá òun tètè jáde láyé torí pé gbogbo ohun tó le ni bàbá òun dánwò. Ká mutí, ká mu egbòogi olóró, gbogbo ẹ̀ ni bàbá òun dánwò ńgbà tó kéré. So kọ́lọ́n ó dẹlẹ̀ fèèyàn rẹ̀. One's DNA, the court has granted that now. Yeah, I'm here from one side, so which is the Wunmi side. When I asked her recently, she said he also has some conditions. I was a born-again Christian at the time because I had pastors in the church and I had Priscilla. One of my colleagues also came out to insinuate that I probably might have a hand in his death. That's the reason why I'm in court with her today, and that's Lizzy Anjorin. They have an intermediate. Ẹ ti rí Iyabo Òjó lọ dára kọ Lizzy Anjorin. Ó ní kan náà àwọn colleague òun, ó ní òun lọ́wọ́ nínú ikú Mohbad, ó mọ̀ nípa ẹ̀ pé onítọ̀ǹdẹ̀ sọ wípé òun gangan ni gist lover, ìdínú tó ń fi wà ní kóòtù pẹ̀lú ẹ̀ lónìí. The person who is trying to settle the case, but I'm not going to take the settlement, and I'm saying this here. Coming into the industry was in 1998. Now, ó ní àwọn èèyàn kan ń pe àwọn lábẹ́lẹ̀ pọ́n fẹ́ bá wọn settle ẹ̀ out of court. Òun ò ní allow settlement, òun ò ní gba settlement. Àwọn ọjọ́ náà tán bí owó ní kóòtù ni. Kóòtù wà lenient lórí wọn. Because advice ni wọ́n fún wọn kóòtù. Àwọn kankan bẹ tí ò yẹ kóòtù. Ọ̀rọ̀ ó bú mi kò bú mi, nǹkan láàrin obìnrin sóbìnrin. Tó bá jẹ́ obìnrin sọ́kùnrin, obìnrin máa ń ní upper hand. Problem táwọn ọkùnrin ní nìyẹn. Lọ́pọ̀ ìgbà obìnrin máa ń ní upper hand. It shouldn't be. That's when I met Foluke Daramola. She was the first ever actress that we became friends. And I don't even know how she did it because that time I was more bossier than her and bigger than her. Foluke, what did you do? What? I grew up with my granny, who's Delta, half Igbo. I think I was about 7 when I finally knew who my mom was. Manipulated people, saying that I am... Okay, ẹ já wá wò kejì. Ńbẹ̀ gangan lọ̀rọ̀ wà. Something I'm going to have to do with my colleague who has constantly manipulated people. I told you. Saying that I am gist lover. You are the same person who claims that you have once bribed gist lover. You said you've made payment to gist lover. Now I need the court to get that information from you. You had a one-on-one relationship with that gist lover. So you claimed. So you will be in the best position to help us track who gist lover is. You cannot come on social media and tarnish my image and then come in the court of law and want settlement. So we are not settling. 2025, we carry go. So you're not going to let it slide? Láyé tí Jésù máa fi dé. Ẹ dákun, so ẹ ní jẹ́ kí kinní ọ lọ bẹ́ẹ̀, ó sì ní láéláé tí Jésù ó fi dé. Ẹ máa dá Biola lẹ́bi tó bá jẹ̀bi o. It's fight to finish. Until we find out exactly every allegations that she has made. She said I knew about the death of Mohbad. She said I am gist lover. Those two things, she will come out and prove it. She said my man knows about this date also. She will prove that one. She said my children are involved in gist lover. She will prove that one. There's a lot of cases for her to prove. And I'm not kidding, I'm not joking. Do you understand? Being my colleague does not give you the right to tarnish my image. We were never friends. We were never friends. You started a lie many years ago, claiming I said you should call me auntie. Same issue you went on TV, said so many rubbish, insulted my mother, insulted my children. Till tomorrow, she still curses on my children. She went to court, claimed that I cursed her mother. I don't even know where. I've told her to provide evidence. So you cannot sit on social media and be constituted. Onílé ẹjọ́ béèrè
wípé ó ló sọ wípé òun náà òun bú ìyá òun rí. Ìyẹn pé Lizzy sọ fún Iyabo Ojo pé àkílódé tó fi ń bú Iyabo Ojo, wọ́n á sọ pé Iyabo Ojo náà ó bú ìyá òun rí. Ìyẹn wọ́n á sọ pé kó mú bi tóun ti bú màmá ẹ̀ jáde. Ìmọ̀ ń ṣépè fáwọn ọmọ òun, ìmọ̀ ń bú àwọn ọmọ òun here and there. Nuisance. I'm making money off my name because every time you mention my name, it will fly. Like this, your show now will fly. You understand? So you cannot make money off my name and expect me to sit down and fold my hands. There's nothing that you have not said. Nothing. Do you understand? You can insult me from now till tomorrow. You are crazy, you are mad is an insult. You are stupid, you are foolish is an insult. You are a bastard, you are a moron, you are everything. That's an insult. But when you come to lay allegations, you must come with evidence or proof. I wasn't expecting this at all because... Now, Biola Adebayo lẹ́rí tó mẹ́kan lẹ́hun. N tó máa sọ ni pé I wasn't expected this at all. Òun ò expect ẹ̀ pé Iyabo Ojo sọ̀rọ̀ dé gbogbo bẹ̀rùn. Òun ò dẹ̀ expect ẹ̀ pé àwọn méjèèjì ó sì wà lórí ìjà àjàkú akátá tí wọ́n ń bára wọn jà. I actually thought you guys were settled. No. I really thought you guys were settled. I'm not settled. Though they even instructed, the judge instructed that at no point in time should we talk about each other again. And that is why you see that for the longest of time, I haven't said anything about her apart from today. Now, ibi tèmi ó ti bínú sí Iyabo Ojo, ó ní pé wọ́n sọ fún nílé ẹjọ́ pé kẹ́ má sọ̀rọ̀ nípa ara yín mọ́. The first day tó máa wá sọ̀rọ̀ nípa Lizzy Anjorin lẹ́yìn àṣẹ ilé ẹjọ́ tàbí advice ilé ẹjọ́ pé kálàáfíà ó lè jọba, ìwọ Lizzy má sọ̀rọ̀ nípa Iyabo, ìwọ Iyabo má sọ̀rọ̀ nípa Lizzy mọ́. Kálukú yín lọ́lọ́run ti dá láre, business yín lọ dáadáa, Ọlọ́run kẹ́ ní kẹ́ tọ́lá, ó tó ní tòótọ́lá. So now ńgbà tó wá mọ̀ pé ó fẹ́ dárúkọ Lizzy tó dẹ̀ mọ̀ wípé ẹkùn ni abìjàwàrà kì í gbọ́ kì í gbà, ò ní kó gbogbo ilé bá Biola Adebayo tí ń lọ tiẹ̀ jẹ́jẹ́, because jẹ́jẹ́ ni ń lọ tiẹ̀ jẹ́jẹ́ lọmọ ọlọ́mọ ń lọ, ẹ̀yin fúnra lára yín lè wá kó jàngbọ̀n bá. Nísìn ọ̀rọ̀ ti di ti Biola Adebayo, ẹ̀yin tẹ́jọ́ ń bára yín jà ẹ má bára yín jà lọ. Because as far as I'm concerned, òye yé mi pé kò sí àgbà nídìí iṣẹ́ tíátà mọ́. N táwọn tó tá a pè lágbà ń sọ ni wípé wọ́n fáwọn lọ́rọ̀ sọ, wọ́n ní wọ́n máa ń bú àwọn ni. Tàbí ńgbà táwọn bá ti rí pé wọ́n bú ẹnìkan làwọn náà bá yá mi ìṣọ́nu báwọn bá tiẹ̀ fẹ́ dá sọ̀rọ̀ wọn tẹ́lẹ̀. N ló jẹ́ kémi ó resolve sí pé kò sí àgbà nígbẹ́ ọ̀kẹ́rẹ́ iṣẹ́ tíátà mọ́. Láwòye láwọn ayé ìgbà kan, àwọn àgbà kan bẹ́ẹ̀ tó yẹ pé bí nǹkan bá ń ṣẹlẹ̀ láàrin àwọn ọmọdé méjì, wọ́n láǹfààní, wọ́n lẹ́nu, wọ́n ní audacity láti pé wọ́n. Ọ̀pọ̀ àgbà tó yẹ kó ṣe bẹ́ẹ̀ lónìí wọ́n ti jẹ dòdò ẹnu wọn ò lè gbòdodo mọ́. Wọ́n ti fóṣèré, wọ́n ti bóṣèré sùn, wọ́n ti ṣe gbogbo ẹ̀, wọ́n ti fi àgbà wọn wọ́lẹ̀. Bẹ́ẹ̀ bá wá pè wọ́n lónìí pé kán wá parí ìjà wọn pé ta lẹ fẹ́ pè, hàn bí dáa kó pè mí. Because kálágbà sẹ́kù, kódà kó jẹ́ pé ìkíní ò sínú ẹgbẹ́ kankan, ìkejì ò sínú ẹgbẹ́ kankan, gẹ́gẹ́ bí àgbà ẹ sì lórí ọ̀fẹ́ láti pè wọ́n pé ẹ̀yin ọmọ ẹ wà ń tẹ́ ń ṣe yìí láńlẹ́yìn ni àkàrà àjẹsà, láńlẹ́yìn ni yóò máa lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn àjàǹtí èlé yóò lẹ́yìn o, ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn àjàǹtí èlé. Wọ́n á jẹ́ kó yé pé tẹ̀yìn lójú ọ̀pátá gbéléjìká, wọ́n jẹ́ kó yé pé ẹ̀yìn láàrò okò ajá ọdẹ, ẹ̀yìn láàrò. Mo fẹ́ sọ́tàn ọmọ kan fún wa o, ìgbẹ̀yìn láàrò lórúkọ rẹ̀ ń jẹ́, ìgbẹ̀yìn láàrò orúkọ ajá ọdẹ. Àbí ńgbẹ̀ májá lọ ọ̀gbẹ́ ọdẹ,
ajá rẹranko ó lè lọ ọ̀pá ẹgbà lọ́wọ́ ẹ̀jẹ̀ ọjẹ́ ẹ délé ẹ wí ẹran ẹ kún ẹ bọ́ ẹ yán ekiri kan ló kéré jù ń bẹ̀ ẹ sọ fájá o ńgbẹ bá bú awọ jẹ tẹ́ bú ẹran bẹ̀ jẹ ẹ wà méegun ẹ tún pọ́n ládáadáa kò ní sí ata ń bẹ̀ ẹ sọ fájá ló ń wọ̀ wọ́n á sọ pé ṣé ẹ rò gbẹ̀yìn báyìí gbogbo nǹkan tẹ́ ń ṣe lónìí afẹ́fẹ́ ni o afẹ́fẹ́ lẹ̀ ń gbìn yìí o kò ní hù láfẹ́fẹ́ o ìjì ni yóò hù o kẹ́ ẹ tó mọ nǹkan tó dé báyìí mo fún yín lọ́dún 5 sí i kẹ́ ẹ tó mọ damages tẹ́ ti cause fúnra yín mo fún yín lọ́dún 5 I give you another 5 years if care is not taken so ṣé kò wá ságbàlagbà tó lè pè àwọn kan ní pé wọ́n ṣàkíyèsí ọ̀gá yìí ń kákọ́ dìrì ẹ má bínú pé mo dákọ yín o má sọ mọ́ you are in position to settle this rift láàrin gbogbo àwọn ọmọ ẹ̀ because they are all your children wọ́n tap 1 or 2 things lára yín tí gbogbo wọn fi dókè ẹ kó wọn mọ́ra wọ́n dẹ̀ ní utmost respect for you till tomorrow Yínká Quadri bákan náà ní Daddy Jídé Kòsọ́kọ́ ẹ má wá àwọn ọmọ ìran o wọ́n lówó lóòótọ́ wọn ò nílé ayé o owó tí wọ́n ní ló ń gùn wọ́n o I can state that categorically kò sí nǹkan tí ń yọ wọ́n lẹ́nu tí ń gùn wọ́n ju owó tí ń bẹ lọ́wọ́ wọn lọ èèlò ní ọ̀nà mi ló tì wọ́n débi tán dé yìí màá jẹ́ kó yé wípé mo mọ èèyàn jùlọ ló tì wọ́n débẹ̀ o tó bá jówó lọ́fẹ́ náà àjọ máa ná ni ló tì wọ́n débi tán dé yìí a sì gbàdúrà kó bàjẹ́ fún kankan nu yín torí pé kó dáa fún yín kẹ́ ẹ wà lókè náà nìdùnnú wa níbi ẹ wá ń bọ̀rọ̀ lọ yìí èrè kílẹ̀ ẹ̀ jẹ̀bọ̀ ńbẹ̀ Lizzy Anjorin má joyè ọ̀kẹ́rẹ́ tọ́lọ́rí múlé sí tẹ́sẹ̀ bá ọ̀nà ìwọ ọ̀kẹ́rẹ́ sọ́ra rẹ torí ẹnu rẹ tí ò bo ẹ̀wọ̀n pọ́kẹ́rẹ́ ò lè ṣe kọ́mọ́sẹ̀. And because I've had enough. Do you understand? I've had enough of everything that she's been saying. There's nothing she's not said about my children, my daughter, nothing she's not said about me. Kí lẹ mọ̀ sí Biola Adebayo ń ṣe nínú gbogbo tí ń ṣẹlẹ̀ ntọ́mọ ọlọ́mọ ń ṣe nù o tí wọ́n fi kàn lábùkù tó báyìí. Nothing she's not said, right? I've had enough. So and I know we're going to court. So I want the court to have this when it comes out so that they know that I'm not settling. That's the only thing I'm going to. The next court sitting is what I'm going to say. We are not settling. I have no intentions to until she can prove everything that she has said. Whether she claims that she wasn't talking to me. She claims that she's not mentioning my name. They asked her, is Iyabo just lover in court? She said no. Why are you coming for Iyabo? He said because Iyabo comments on this lover page. They asked her again, is she Shekpeteri? You said no. Who are you calling Shekpeteri? She said somebody else. He said don't call her Shekpeteri again. Don't call her just lover again. But she has not stopped. She came out, said, oh. So ó túmọ̀ sí pé ẹ tún bọ̀wọ̀ fún ilé ẹjọ́ ni ọmọ pé ní gist lover mọ́ tó bá jò ní gist lover yóò lè proud pẹ̀lú ẹ̀ pé I am the gist lover o. ńgbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo wà nú ẹ̀kú màmá dagọ̀ borí ńgbó sì yá mo gbójú ta everybody mọ eégún tí ń bẹ núgò tí ń jẹ́ gíìnì ọwọ́ tó bá sunwọ̀n kì í gbá bí agbádá ọwọ́ tí ò sunwọ̀n ní gbá bí agbádá lolówó ẹ̀ kì í bá bí agbádá ojúgun tí ò sunwọ̀n ní gbénú sọ́rọ́ ojúgun tó bá sunwọ̀n tó rẹwà tó fine ilé yẹn wọ níkà sí ó fi sneakers lé bó bá yọ wọn ní ọ wà ń bẹ̀ wọ́n máa jiyàn láàrin ara wọn ṣòkòtò yẹn máa tó yẹ báyìí níkà ni o bó ṣe jẹ́ níkà yẹn wọ́n máa at least wọ́n máa láàrin ara wọn. So ẹni tó bá ní gist lover bó ṣe lókìkí tó yẹn yóò lè proud of it
bó ti jẹ́ pé Gistlover sì fi rẹ̀ pamọ́ títí dọ́là ṣùgbọ́n ó wrong láti accuse ẹnìkan pé ìwọ ni lágbájá ìwọ ni tàmẹ̀dò ilé ẹjọ́ wa ní ẹ mọ́ pera yín bẹ́ẹ̀ mọ́ pé Ṣẹ̀pẹ̀tẹ́rì mọ́ you have been calling her Ṣẹ̀pẹ̀tẹ́rì for long time ago láti ìgbà tán ti parọ́ olè mọ́ Lizzy Anjorin àmọ̀pọ́n pákéjì yẹn náà ni wọ́n pákéjì ẹni wọ́n fẹ́ ron tí ò nídìí mẹ́ni ẹlẹ́ni lásọ gbogbo àwọn nǹkan yóò wọ̀ tiẹ̀. ẹ̀já gbọ́rọ̀ Iyabo tán. The judge have asked us to settle it over. Now my problem with her is that I don't owe you nothing. I don't know you before. You're just a colleague. Do you understand? And it stays there. Yes, you've invited me to act in your movie one time before, which I never got paid for. I did it out of love. It stays there. I don't owe you no loyalty. Ntí Iyabo Ojo ń sọ ni wípé Lizzy Anjorin ní ẹni loyalty. Òun ti bá a ṣiṣẹ́ rí, òun ò dẹ̀ gbowó, ìfẹ́ lòun fi ṣe. Bàbá bí Lizzy náà ó possible kó náà ti ṣẹ́nu iṣẹ́ Iyabo rí kó náà mọ́ gbowó. So àjọ wà fúnra wa ni àjọ ranra wa lọ́wọ́ ni mo sọ kinní kan mo ní gbogbo yín lẹ ti wọ́n ẹni tí ó pè Iyabo Ojo sí fíìmù nísìnyí ó yóò lówó lọ́wọ́ ẹni tí ó pè Lizzy sí fíìmù nísìnyí yóò lówó lọ́wọ́ ẹni tí ó pè Biola Adebayo sí fíìmù nísìnyí yóò lówó lọ́wọ́ tó bá ti popular ó ti di èlò ọjà so gbogbo yín lọ́lọ́run ti kẹ́ tó ti dá láre ẹ sinmi gbogbo àwọn nǹkan yẹn. Do you understand? I don't owe you no loyalty. So if at the end of the day you want loyalty from me, you have to earn it. Yeah. Not force it. Yeah. Not insult me. No. Do you understand? Yeah. So for Latinobo is a headache because I'm close to that one. Okay. And that's the reason why she's been coming for me. Oh. Do you understand? But unfortunately, you're the reason why I got close to the Latinobo in the first place. Because at the time when I was talking. Mo rẹ́ nìkan ní comment section tó ń sọ pé Lizzy Anjorin ní grace láti pe anybody lórúkọ tó bá wù ú dey play anybody ò ní grace anybody ò l'opportunity anybody ò ní freedom láti pe èèyàn lórúkọ tó bá wù ú sà tàbí mà tẹ bá pe èèyàn lórúkọ tó bá ní kò tẹ́ ń lọ́rùn ẹ stop ẹ ẹni tí ò bá fẹ́ jà ẹni yẹ bí mo ṣe wà mo olórúkọ kan tí mo mọ̀ ń pa àwọn èèyàn máa rọ pé àyè gbére ẹlòmí lè sọ pé òun ọ̀láìkẹ́ ń bá ti sọ pé òun ọ̀láìkẹ́ mi ìtún pè bẹ́ẹ̀ mọ́ láyé mi wà máa pa àwọn ọmọ mi bẹ́ẹ̀ ìwọ egbére ní ọ́ ẹlòmí adé gbà tó yẹ ẹ̀wù yẹ́lò mi ó ti kà sí ibú àwọn mi láìkẹ́ wà ẹ mọ́ pè mí bẹ́ẹ̀ yẹn mọ́ àwọn mi láìsí wọn máa pè mí légbére you will stop it ẹ mọ́ condone nǹkan tí ò nídìí ẹ mọ́ encourage nǹkan tí ò nítumọ̀ àní àjẹkùrú ọ̀ràn kọ́ tán láwo ẹ tó ń gbọ́nwọ́ ẹ̀ kí lẹ fẹ́ gbà nù jàngbọ̀nà I don't like it. ẹni tí ó bá lè bá wọn parí ìjà kì í bá wọn dá sí i àwọn èèyàn míì ń bẹ tó jẹ́ pé wọ́n fẹ́ràn jàkadì àwa kan ń bẹ tá a fẹ́ràn jàkadì. tí àgbàlagbà ó bá kọ oúnjẹ tẹrantẹran ló gbọ́dọ̀ kọ́ ọ sá lọ́rọ̀ tá à ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó létò tá à ń sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n sì bẹ̀ wá a sì láà gbọ́ ṣùgbọ́n àwọn igun kejì wọn ò gbọ́ o ṣùgbọ́n mo ti tẹ́ àwọn èèyàn lọ́rùn pé mo shift kúò lórí program yẹn pátápátá mi sọ nǹkan kan pa ẹ̀ ṣùgbọ́n ṣé kí n promise yín pé gbogbo ohun táwọn yẹn ń ṣe tí wọ́n stop mò ń compile ẹjọ́ táwọn tán láwọn parí ìjà ò bá rí ìjà òun parí bọ̀rọ̀ èmi Àkàndọ̀rọ̀ Awikonko ó jáde padà lórí eléyìí tá à ń fà á bọ̀ tẹ́lẹ̀ mo wá lè mọ́ gbọ́ràn sẹ́nì kankan lẹ́nu mọ́ ẹ jẹ́ n sọ kó lè bàyè lórí Ọ̀ọ̀ni Aláàfin Ọ̀yọ́ Ilé Ifẹ̀ jẹ́ pé mo ti dákẹ́ láti ẹjọ́ yìí but àwọn igun kejì tó wá látọ̀yọ́ wọn ò stop wọ́n sì ń fáyà Ọ̀ọ̀ni lọ gbogbo nǹkan ṣe mo wá ń compile ẹjọ́
tí n bá wá ní sùúrù fáwọn tí wọ́n ní àwọn ń wá láàfíà, àwọn ti pe gbá, àwọn ti pàwọ́, àwọn ti pe kòkó bàbá sásùn, àwọn ti ní kí wọ́n dákẹ́ kí wọ́n má sọ̀rọ̀ ní mọ́. tí n bá ti wá rí pé wọn ò rí ṣe, ẹ̀yin ìyá àti bàbá mi tó wà ń bí ẹ ti wá rí pé Awikonko dẹ̀ wá ti ní sùúrù lóòótọ́, Awikonko dẹ̀ wá ti try lóòótọ́, mi jìjẹ̀bi. because ẹnìkan mi sọ ń dò ní wípé àmì Awikonko gbogbo nǹkan tó ń ṣe ẹ̀rọ ni wọ́n kàn fẹ́ fi mí lọ́wọ́ dání ni. mo wá ní gbogbo orin ló ní bọ́n ṣe ń kọ, gbogbo òlù ló ní bọ́n ṣe ń jó. tán bá fi fọgbọ́n mú mi lọ́wọ́ dání, wọ́n á lè fi mú mi lọ́wọ́ dání forever. ìbínú ìpadàbọ̀ Abidjan mi agbára wọn wà nígbè. I didn't even know that she was, because Fola Tinubu, I never knew you were married to anybody Tinubu. Her name was different on social media and she used to sell bra. So I got like, I was just joking about the bra thing. You understand? I was in Canada. I was like, Auntie Fola was selling bra at that time, stone bras. I said, why don't you be doing the advert like the way Fola Tinubu is doing? You know the name, because of our president, the name's talking like, you can't do that shit with me anymore. I'm sorry, pardon my language. You can't curse on my family. And I'm like, okay, I'm very petty. You will come out and do videos, 100, 2,000, 1 billion videos. I will not do videos with you, but I will pepper you. You can call me a white witch. Because I will be. ẹ̀rín máa ń dùn yẹn o. ẹ̀rín tí Biola Adebayo ọ̀rín tó kú bá náà nu o. èèyàn ò délé sọ̀rọ̀ ẹ̀rín kéèyàn mọ́ rẹ́rìn. wèrè lẹ́rìn ríràn ní máa ń ràn. n bá sọ̀rọ̀ ẹ̀rín nìsín ẹ̀yin náà rẹ́rìn. èmi náà rẹ́rìn. ṣé torí ẹ̀ sẹ́yìn tẹ wá rẹ́rìn yẹn ti wá sẹ̀? ṣé mi tí mo rẹ́rìn ti wá sẹ̀? Ọlọ́run tó dá ẹ̀rín sọ pé a máa rẹ́rìn. tá a bá rí nǹkan tí ó pa wá lẹ́rìn. Paying you. I will not do a video for you like the way you will do a video. Because one video I will do for you, this video now it will trend. They will cut it into 100 pieces. My name makes money, my talk makes money. So I won't give you the luxury of that every time. Do you understand? But I will do. Then why were you cursing me so much because of this girl? So I was now interested. I wanted to know this girl. And I wanted to help her. Do you understand? And Fola Tinubu is now family to me. She's my goddaughter, she's family. She's in her 40s too, but she's my goddaughter. She's family to me. Do you understand? So you will cry blood. Now, ẹ̀ ń gbọ́ Iyabo náà 40-something years lónú 40-something years ni Fola Tinubu tó ń sọ yìí. Fola Tinubu ni ìyàwó tí ọkọ Lizzy Anjorin kọ́kọ́ fẹ́. ẹni tó ti lé 40 ni Iyabo Òjó náà ń pè ní goddaughter. kọ́lọ́ ṣàánú wa, kọ́lọ́ mọ́ fìsí àtòsí sí ìmúlẹ̀ wa, kọ́lọ́ ń já wa náà orí ṣe ká ní lọ́wọ́. Gọ̀tà àwa kan sán lórí. Páàrí gàrí wa mu lásìkò. We don't take a thief àgbára dáadáa láàyè. You come for me, I kàn ọ́ ní kó. Ìwọ kọ́ ló ń ra gàrí fún mi. Mo sì ń rówó ẹja panlá sí. So ìwọ kọ́ ló sì ń rà á fún mi. Ọba pàṣẹ báńdìrì ẹ̀ nǹkan kò ń wọ̀ ńlẹ̀ gbogbo ẹ̀yìn ẹni òbò. Torí mi ní wọ níbi tí iyẹ̀pẹ̀ ti smooth. Orí gráfù. I'm not gonna stop. It's related to this. She's the. Ẹ ti rí i pé Biola Adebayo ọ̀dálẹ́dì yẹn mà ó wá ń béèrè pé ṣó ó relate mọ́ family Tinubu. Ẹ máa gbọ́ o ibi tọ́rọ̀ wà nù o. Ìyáálé Abi. Fola was the third wife or so, and then she came in the picture. Okay, I don't. You understand? Yeah. I think he had 2 wives before. It was later I even found out of this story. But that's not my issue. Of course. She's not coming to drag your husband with you. She's not coming to drag anything with you. She just, by nature, met me. And by nature, she's living. She's now an actress. She's an upcoming actress. She's doing fine. She's in my movie coming to cinema. My movie Labakelo Dodo is coming to cinema. Yes, let me mention it here. Please mention it. I wanted you to finish, so we talk about it. It's coming. Now, ẹ má jẹ́ tún rìn jìnnà ń bẹ̀ mọ́. Ẹ gbọ́ nǹkan tí Iyabo Òjó sọ. Ó ní lady yẹn ò relate mọ́ family Tinubu ṣùgbọ́n náà ń jẹ́ Tinubu. So ìkan nínú àwọn ìyàwó ọkọ Lizzy Anjorin ni. Now torí pé lady yẹn wá rìn mọ́ òun
òun nurture ẹ̀ gẹ́gẹ́ bí upcoming actress nínú sinimá ohun tí ń bọ̀ ó wà ń bẹ̀. ẹ wá wò ó ẹ wo bí táwọn ẹ̀jà yóò ti máa dìran tó o yàn pé lójú Lizzy ọ̀tá ẹni pòdù ọ̀yà orogún rẹ̀ ní Iyabo Ojo ń bá a ṣe lọ́kàn Lizzy. Iyabo Ojo ń bẹ́ ni ẹ ṣe purposely láti enter òun, purposely láti mà nípa òun, tàbí ọmọ wo pé bọ́sọjọ́ kan bọ́sọjọ́ méjì àwọn méjèèjì ò lè má dárúkọ òun tàbí sọ̀rọ̀ òun. ọ̀rẹ́ ẹni ni ọ̀rẹ́ ọ̀tá ẹni ló náà. tó yẹ wà lára tí mo mọ̀ pé yọmọ bí táyénú bí kàìndénú. ẹjá gbọ́rọ̀ Lizzy Anjorin kí n fi parí ọ̀rọ̀ mi. nílùú tèmi ti wá irú iṣẹ́ Iyabo Ojo yẹn wọ́n máa sọ fún ẹ pé tíṣẹ́ bá dáhùn kó ṣẹ̀ṣẹ̀ mú owó wá. kẹ́ ẹ máa wo bí tí Lizzy Anjorin ti ń kó bá rẹ o. ó jẹ́ ó yé wa wípé òun ńlá láwo. ẹ wo bó ṣe ń dárúkọ Iyabo Ojo, ẹ wo bó ṣe ń sọ̀rọ̀ ẹni tó ń sọ̀rọ̀ comment section lẹ́ẹ̀kan kẹ́ ẹ farabalẹ̀ gbọ́ nǹkan tó fẹ́ sọ yìí o. tẹ ló ní freedom bóyá freedom yẹn náà débi tó fẹ́ sọ yìí. tó bá lọ ṣaṣẹ́ sí Iyabo wọn ò ní gbà kọ́bọ̀ wọn nira wọn ò ní gbà. ẹ bó rí àti ràkúnmí ikú gbóná gbogbo ọmọ Iyabo Ojo bá ṣe ń kó kiri nìyẹn. Can you imagine? Iyabo rí àtọmọ ọmọ ẹ̀ fọ́tò ọmọ ẹ̀ bíbí. picture Iyabo Ojo pẹ̀lú àwọn ọmọ ẹ̀ ló mú dání o tó lòun ò mú lọ lédì. And you say she has freedom to call anybody anything, to say anybody about people. ṣe rí pé Lizzy ń sọ̀rọ̀ jẹnu lọ and she is going too far, which is not necessary, not because of today but because of tomorrow. It is not funny, it is not funny at all. Kò yẹ kó dé lẹ́ǹtì rárá. ọmọ mi ṣe máa gbé wọlé dì nìyẹn mo ẹ máa gbé wọlé gbogbo awo tí mo mọ̀ nìyẹn èmi ò dẹ́ fi bẹ́ẹ̀ ṣiṣẹ́ Yorùbá oníṣẹ́ àwọn tèmi ń ṣe wọn ń gbàbọ̀dẹ̀ torí wọn ò gbédè wa ó dẹ̀ ti máa lọ bẹ̀ 7 days kan tó bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ ó ní nǹkan tó máa fún ẹ owó máa mú omi yẹn náà máa fi mọ̀ pé o ò ṣẹ̀ wọ́n tó wá sáré because wọ́n bá ti ṣaṣẹ́ sí ẹ kò gbóògùn ni fọ́tò ọmọ ẹ tí mo máa ń lò lọ́dọọdún kò gbàgbé ó jẹ́ nǹkan tó ń ṣẹlẹ̀ èròjà àmàlà tó lọ gbá láti Tanzania ṣé o gbórúkọ ẹ̀ mọ́ o gbọ́ nǹkan kan mọ́ nípa ẹ̀. ẹ rí bọ́ lágbára díẹ̀.